oògùn fún gbogbo obìnrin tó máa ń ní miscarriage tí oyún bá ń bàjẹ́ lára ẹ̀ oògùn yìí ni kó lọ ṣe. bá mi gẹ́ẹ̀tì egbò igi tanná poṣó, bá mi gẹ́ẹ̀tì ewé jókòó jẹ́ lọ kó kúnná fa sínú pot kó wá da irú woro sí, kó fi ẹja àrọ̀, kò bá jẹ́ja àrọ̀ gbígbẹ, kò bá jẹ́ja àrọ̀ tútù, kó fi sè é kó kó jẹ. bẹ́ẹ̀ ni síwájú kó tó ṣiṣẹ́ nǹkan tó bá lágbára fi sákàtà àwọn ọmọ aláìní àbí tó bá iṣẹ́ ìtàn account number ní fún àwọn ọmọ aláìní 2044237680 account number fún àwọn aláìní 2044237680. First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Àwọn miscarriage kan máa ń wà rẹ pé ó lè ti wọ 4 months ó lè ti wọ 6 months tó bá ti rí pé ó ń sábà ní miscarriage egbògi ni kò lọ ṣe, má fojú dí. Ìwọ obìnrin tó bá ti wá rí pé kéèsì ẹ ó ń gbẹnu tán, contact wa fún full package. Tó ti rí pé òun ní nǹkan kan sí méjì, ìwọ nìkan ló lẹ́dà, ìwọ nìkan ló tún ní miscarriage, ìwọ nìkan ló ní hormonal imbalance, òun ní blockage tube, àìsàn bíi méjì ìpèníjà bíi méjì ti ń ṣẹlẹ̀ sí ẹ lórí àìrọ́mọbí lórí àìróyún ní, wá lọ fún full package tó ń ṣiṣẹ́ fún both natural and spiritual. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Àwọn product wa ní adẹ̀ láwọn special package tá a tún máa ń ṣe, kò síbi tẹ́wà tí product wa ò dé. À ń lo GIG logistics, adẹ̀ ń lo DHL. So tó bá ti make payment company account ló máa sanwó sí. Tó bá pé ibi tó wà jìnnà tó lè yọjú sí wa, a máa send nǹkan tó nídìí sí ẹ, wàá dẹ̀ dúpẹ́ fọ́lọ́run, wàá finú ṣoyún, wàá fẹ̀yìn gbọ́mọpọ̀n. Ètò ọmọ ó nídìí guidance. Bẹ́ẹ̀ ni, so ovarian cyst ni, blockage tube ni, fibroid ni, 6 period ni, kò rí period ẹ̀ mọ́ àti oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyẹn. Bismillah ta'ala, ẹ WhatsApp wa, a wà ní Ìbẹ̀jú Lẹ́kì Lagos. Àdúrà ló ń gba agbára kọ́. Tọ́jú ara ẹ both natural and spiritual. Gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n mú síyàn lára láti evil world. Bismillah ta'ala, so àdúrà wa gbà inshallah rahman. Inna lizzata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba lónìí. So ó máa fepo sí o, ó dẹ̀ máa fi iyọ̀ sí, omi ló dẹ̀ máa fi sè é. Wọn kì í fi magí sí ọbẹ̀ ògùn o, wọ́n ń fi magí sí. So ẹja àrọ̀, ewé egbò tọ́nàpoṣó, ewé jókòó jẹ́ lọ, kó fa sínú pot, dàrú woro sí, fẹja sí, epo, iyọ̀, omi, má fi magí sí. So bẹ́ẹ̀ ṣe lò ó nìyẹn. Tó bá ti lóyún tó mọ̀ pé ó máa ń sábà ní miscarriage, òun ni kó sáré ṣe. So wàá máa jẹ́ ó máa ń protect ẹ̀ gidi ni, oyún yẹn ò ní bàjẹ́. Go and try it. Bismillah ta'ala, wàá dúpẹ́ fọlọ́run. Má sálámù wa ilà lè kọ́ yìí.